Hello, and welcome once again to From My Desk, where stories and cultures live. Today is a different day. This is not simply another journey into the making of our films. It is a special commemorative episode dedicated to one of the great heroes of Yoruba traveling theatre, Nigerian cinema, and African scholarship, Chief Dr. Kola Oyewo. As I speak, his funeral rites have begun. Today, family, friends, colleagues, former students, and admirers gather as the celebration of his remarkable journey continues with the commendation mass, followed by an exhibition of his photographs, writings, and artistic achievements at the Pit Theatre of OAU, Obafemi Awolowo University, where generations of students came under his guidance. And later in the day, artists and scholars will assemble at Oduduwa Hall for an evening of tributes, cultural performances, and reflections on the extraordinary contribution he made to Nigerian theatre. Then on Friday, his final journey reaches its conclusion. His body will leave Ile-Ife for his beloved hometown of Obaile, where family, friends, and well-wishers will gather for the Requiem Mass, the interment, and the reception, celebrating a life lived with dignity, humility, and uncommon artistic excellence. As these ceremonies unfold, I felt it was only fitting that we conclude this special season of From My Desk by returning to one of his memorable performances in Oleku. Not because it is dramatic, but because it reveals the qualities that made Dr. Kola Oyewo such a remarkable actor. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ, ṣàlàáfíà ni. Bàbá rẹ̀ ń kọ́ Àṣàkẹ́. Ibi tí mò ń gbé ni mo ti wá nísìn, ṣùgbọ́n àlàáfíà ni wọ́n wà torí mo ṣe rí wọn ń jẹta. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run ó wò yín. Ká ṣòro tí mo fi rí yín báyìí o. Ọ̀rẹ́ mi ọkùnrin tí mo fẹ́ fẹ́ òun ní Àjàní orúkọ rẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ṣetán ní yunifásitì mi. Ọ̀kàrẹ̀ ẹ̀ǹlẹ́ ọ̀kàrẹ̀ ẹ pẹ̀lẹ́. Ọ̀rọ̀ kan la wá rí yín fún bàbá. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ kan la wá bẹ̀yìn. Èmi gan kọ́ ló yẹ kí n sọ̀rọ̀ yìí. Àwọn tó tọ́ sí ò sí nítòsí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá bọ́ sí pàjáwìrì báyìí. Èmi Àṣàkẹ́ la rò wípé ó yẹ kí n yọjú sí àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fẹ́. Wọ́n fọ̀rọ̀ lọ aládùúrà, wòlíì ní kò dáa. Bàbá wa ní ká lọ mú sùúrù gbáà fún bí ọdún 3. Lóòótọ́ àbá mú sùúrù, ṣùgbọ́n nǹkan míì ti wọ̀ bàbá. Àbí gbogbo ẹ̀ ti rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ẹ ti yanjú ọ̀rọ̀ nù. Ó kàn wá jẹ́ pé Adélékè ó bínú púpọ̀. Bàbá tiẹ̀ ti ń bínú gan báyìí láì sí mọ̀ pé Ọlọ́run ti dá mi. Díẹ̀ náà la ṣe ní wá bá yín kẹ́ lè bá wọn sọ̀rọ̀. Ẹ dìde. Ẹ káre, nǹkan ayọ̀ kúkú ni. Ọ̀kan níní òsì kúkú dáwèé kíkà dúró. Àbí irú ẹ̀ ń bẹ lára èmi náà. Lélékè ní nǹkan ń hùwà bí ará oko. Ẹ̀yin ẹ gbàgbé taládùn àwọn. Délékè lọ́lọ́run Joshua, èyí tó bá wí fún un ní ó ṣe. Ẹ̀yin tí ẹ̀ kúkú ti yanjú ọ̀rọ̀ ń tí, àbí ẹni a ti bímọ fún, ǹjẹ́ òkú ò lálé ẹni.
èmi ó rè rí láàárọ̀ la n ó sì bá sòdodo ọ̀rọ̀ mo gbàgbọ́ pé n tí n bá sọ yóò gbọ́. a máa dúpẹ́ o. a máa rí yín bá ẹ dìde ẹ káre. ẹ ṣe fẹ́ máa yẹ. ẹ káre. bí ó bá ti wá jẹ́ wọ́n mọ̀ fi tó yín létí. ẹ káre. In this first scene, two young lovers, Ajani, played by Yemi Sodimu, and Asake, played by Feyikemi Abodunrin, arrive at the home of an elder they deeply trust. You see, life has placed them in a difficult situation. Ashake's parents had consulted the prophet about their proposed marriage, and the prophecy was clear. They must wait another 3 years, but life has already moved faster than prophecy. The young couple confessed that waiting is no longer possible. Their future has already begun. Dr. Kola Oyewo received their confession with extraordinary understanding. There is no judgment, only the thoughtful silence of an elder weighing not merely what has happened, but what should happen next. He understands immediately that Ashake's father, Adeleke, will be deeply hurt. Yes, instead of condemning the young couple, he quietly accepts the responsibility of carrying difficult news himself. ṣé kò wá ṣòro. ọ̀rọ̀ Àṣàkẹ́ ni o. Àṣàkẹ́ kí ló ṣe. èmi ló tún bi. àní ọ̀rọ̀ tí ọkọ tó fẹ́ mú wálé yá ti ṣe sí. àbí. ṣé yín ò ní. mo mọ̀ pé yín ò ní. a ti yanjú ẹ̀. ọmọdé ló kọ́kọ́ ń ṣe. wòlíì náà sì ti dá sí i. òun gan ti á gbà báyìí pé òun gbọ́dọ̀ ṣe sùúrù kóun kọ́kọ́ kàwé náà kóun tó lọ́kọ. àkókò kí ọmọ lọ́kọ ọmọ ẹni a máa dá aká ìṣáyà. ṣé ìwọ wá rò pé ọ̀rọ̀ ọkọ níní ó dìwé kíkà lọ́wọ́ ni. ń bọ̀ ọ̀rọ̀ ọmọ tèmi ó ti já kan jùlẹ̀ fọkọ rẹ̀ ń sì ń kàwé lọ́wọ́ báyìí àbí. ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ìyàtọ̀ ojú mi nù gbogbo àti mo ti ń bá a bọ̀ tọ́lọ́run sì ń ràn mí lọ́wọ́ ó fẹ́ lọ sí yunifásitì ó kọ́ mi ló sì gbọ́dọ̀ fi gboyè yóò àti amọ̀kọ̀ọ̀kan lásìkò yìí. báyìí ni o ẹ jẹ́ àjọ pàápọ̀ máa bá ọmọ ìwé tí a bá fẹ́ ṣìnà o ẹ má sọ mí da láì mọ̀ ṣe. ọ̀rọ̀ rẹ kúkú dáa ó kàn ṣe pé èmi fẹ́ kọ́ ọ mọ̀ pé ọ̀rọ̀ òwe kíkà ọ̀rọ̀ ọkọ níní kò dira wọn lọ́wọ́ àti pé ètò ń pé ó gbọ́dọ̀ fi orúkọ rẹ gbàwé ẹ̀rí hùn òkùnkùn ṣeé ṣe ńgbò bá sì yá àmọ́ yí ó kọ padà àti pé èmi ò sákàtì ẹ̀ fẹ́ kọ́ làágùn jìnnà lórí ọ̀rọ̀ yìí torí pé àwọn ọmọ ti bá ètò jìnnà Àjàní ti dọkọ Àṣàkẹ́. níbo. Àṣàkẹ́ ti lóyún. Àṣàkẹ́ ṣe kíni. Adélékè. Àṣàkẹ́ ṣe kíni. ń bolo ti gbọ́ ta ló wí fún ọ. mọ bọ ọkùnrin jẹ ṣọkàn gírí n ò sì fẹ́ kọ́ ọ dá àwọn ọmọ ọlọ́mọ láàmú o. Àṣàkẹ́ ó dójú tì mí ni. n ó tún padà wá rí ọ. Àṣàkẹ́ sọ mí dáadáa ìmọ̀ ṣe lójú àwọn ọ̀rẹ́ mi. ẹ ṣe kó àtúnṣe lóye ṣé ẹ ti bá sọ sí ò bára jẹ́. ó bára jẹ́ ó bára jẹ́ gan-an ni àfi kẹ́ ìyá lọ ní sùúrù fúnra yín èmi ó tún máa padà wá. ó dàbọ̀ ná. As his family, friends, students, colleagues, and admirers gather over these days to celebrate his remarkable life, we also celebrate a legacy that will continue to inspire generations of storytellers. Thank you, Dr. Kola Oyewo, for your friendship, your scholarship, your generosity, and your unforgettable contribution to Yoruba theatre, Nigerian cinema, and African culture. May your gentle soul rest
in perfect peace. This has been a special commemorative episode of My Desk. My name is Tunde Kelani. Take care. Ire ni o.